Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó lòun àṣetìgbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Ìjàmbá ọkọ̀ gbẹ̀mí èèyàn 7, àwọn 16 míì tó farapa yánnayànna. Kò dín ní èèyàn 7 tó ti pàdánù ẹ̀mí wọn nígbà táwọn 16 míì sì farapa níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní agbègbè ìlú Ẹ̀sà ní òpópónà Àgẹ́-Bàdẹ́gì níjọba ìbílẹ̀ Kájà nípínlẹ̀ Niger. Ní nǹkan bíi aago 3 òru ọjọ́ Àìkú, ọjọ́ 18 oṣù karùn-ún ni ìjàmbá ọkọ̀ náà wáyé. Adarí àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger, ìyẹn Niger State Emergency Management Agency NSEMA, Abdullahi Baba Ara ló kéde ìròyìn náà nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àìkú. Baba Ara ṣàlàyé pé ọkọ̀ ńlá kan tó kó àwọn oúnjẹ wúrú tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìjàmbá náà kọlù. Ó ní ọkọ̀ náà tún kó àwọn èrò 36 yàtọ̀ sí oúnjẹ tó kó, àti pé láti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbéra tí wọ́n sì ń ṣe ìrìn àjò lọ sí ìpínlẹ̀ Kánò. Ó ní ọkọ̀ náà tún kó àwọn èrò 36 yàtọ̀ sí oúnjẹ tó kó, àti pé láti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbéra tí wọ́n sì ń ṣe ìrìn àjò lọ sí ìpínlẹ̀ Kánò. Ó ní ìgbàgbọ́ wa ni pé òpópónà Làǹbátà sí Bídà tí kò dára rárá ló ṣokùnfà ìjàmbá ọkọ̀ ọ̀hún. Àwọn àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó fi mọ́ àwọn òṣìṣẹ́ NSEMA, àwọn aráàlú, àwọn arìnrìn-àjò ló gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ tí ìjàmbá náà kọlù. Baba Ara fìdí rẹ̀ múlẹ̀ pé lásìkò tí àwọn ń kó ìròyìn yìí jọ, èèyàn 7 ló ti jáde láyé o, táwọn 16 míì sì farapa. Àwọn 11 nínú àwọn tó farapa náà ni wọ́n ṣèṣe gidi, nígbà tí àwọn 5 yòókù sì wà farapa díẹ̀ tí wọ́n sì ti gba ìtọ́jú láwọn ilé ìwòsàn kan tó wà ní Bàdẹ́gì àti Àgẹ́. Bákan náà ni àwọn ẹbí àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà ti gba òkú àwọn èèyàn wọn o. Lẹ́yìn ìjàmbá ọ̀hún, àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger State Emergency Management Agency wá rọ àwọn ọlọ́kọ̀, pàápàá àwọn ọlọ́kọ̀ èrò, láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó, pàápàá nígbà tí wọ́n bá ń ṣe ìrìn àjò alẹ́. Bákan náà ló fi kún pé ìgbìyànjú ń lọ láti ṣe àwọn ọ̀nà tí kò dára ní òpópónà Làǹbátà sí Bídà ní kíákíá o, láti dènà irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìjàmbá ọkọ̀ wọ́pọ̀ láwọn òpópónà ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé onírúurú nǹkan ló máa ń ṣokùnfà rẹ̀. Lára àwọn nǹkan tó máa ń fa ìjàmbá ọkọ̀ ní ọ̀nà tí kò dára, eré àsápajúdé látọwọ́ àwọn awakọ̀, gbígbé ọkọ̀ tí kò dára sọ́nà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alárà. Ìkànnì Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Jígí Alárà. Ìkànnì Jígí Alárà kẹrìnlélógún, bàbá gbogbo.